Esabod at least àṣàrí ó bú Esabod nta bó tẹ̀ yẹ pé orí íńtánẹ́ẹ̀tì yẹ Esabod máa ń fẹ́ òbò sí tiẹ̀ àṣàrí ó bú ẹ̀ nta Esabod ò kì í ṣe ṣìnà lábẹ́ bó tilẹ̀ wù kórí kò ń ṣe ṣìnà ṣìnà fẹ́rẹ́fẹ́ ṣìnà ráńpẹ́ tí ó kó nation ti ju ṣìnà fẹ́rẹ́fẹ́ ṣìnà ráńpẹ́ lọ tí ẹ̀ ṣìnà gbangba ṣìnà gbá bí ṣe sọ̀rọ̀ màláìkà yìí àti lọ slide into Malaika's inbox ṣe pé mo ní Malaika gbé sábẹ́ ṣe wọ́n ti mi ṣe ní bàbá Mohbad gbé sábẹ́ ńgbà yìí ẹni kó wá fayé ẹ̀ búra ẹ̀rí pọ́n àtàkì bàbá Mohbad ńgbà yìí ó ti gbé súnmọ́ bàbá Mohbad ò dá lónìí olórí burúkú ọmọ kó bá ti gbẹ pé ọkùnrin pọ̀ sábẹ́ ni olóṣì ọmọ tó bá dẹ̀ dóná bí màálù ló máa ṣe olórí burúkú kò squat kò kọ́ọ̀mù òbú ẹgbẹ́ fúrúfúrú ni ó dàbí kànga tí ò lómi òbú ẹ dàbí bọ́ọ̀lù tí Esabod ṣe sí Ìbàdàn tí ò yọ omi. Ẹ jẹ́ máa lọ. Olóṣì ọmọ. Ẹ rí pé my own comfort bàbá Mohbad gan. Mo ní bàbá ṣe mọ́mọ́ eré ni. Bàbá ní màmá mi mọ́ rí. Mo ní kí ló dé? Ṣé òun lẹ̀gbọ́n àṣànà ni? Bàbá láwọn ò mọ̀. Mo ní kí ló dé? Bàbá ní ṣe mo dárúkọ ẹ̀ bàbá ní àwọn ọmọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. Kí ni mo ju fọ́tò sí bàbá fún báyìí? Bàbá láwọn ni. Bàbá láwọn ìyá mi ò ṣàré. Bàbá láwọn jókòó kan ni ló wá ní bàbá o mọ́mì òun kan fẹ́ fún ó ní mọ́mì òun obìnrin oníṣẹ̀jẹ̀ nìyẹn o. Ó ní mọ́mì òun kan fẹ́ fún bàbá ní 1 million. Bàbá dé láwọn ní àwọn ò mọ ẹni náà ṣẹ́dẹ̀ báwọn sẹ́ndì fọ́tò ẹni náà káwọn tiẹ̀ mọ ẹni náà káwọn tó gbowó. Bàbá ní nǹkan táwọn máa ṣe fún nìyẹn. Bàbá ní àwọn òdẹ kò dẹ̀ sẹ́ndì fọ́tò dọ́yìn àwọn dẹ̀ look away. Bàbá ní nẹ́sìn táwọn máa rí. Ṣebí bójú òbó ṣe máa ń rí nì. Gbogbo yín. Òbó dàbí ìgbín. Ìgbín mi wà freezer. Mi lè fi wọ̀nyí. Ká ní ìgbín yẹn wà ń tàn sí máa fi bí ojú òbó ṣe máa ń rí wọ̀nyí. Ẹ ṣáà ti mọ̀ gbín bí ojú òbó ṣe máa ń rí nì. Bàbá nígbà táwọn dẹ̀ máa wo inbox àwọn. Abuki Oshi Oko Nation ó jòbó sí tí ojú jòbó sí bàbá Mohbad tẹ́ bá ti rí tó ti ń bú ọkùnrin kan jù ó ti jòbó sí wọn ọ̀dá lónìí. Bàbá nígbà táwọn lè máa wo inbox àwọn ìgbín náà wọ́n kọ́kọ́ pé àwọn òbí Rich Grace ló sẹ́ndì ìgbín sáwọn. Ẹ má bínú ẹ̀yin Muslim ten fast ẹ má bínú ẹ̀yin Muslim brothers and sisters ni ẹ má bínú. Bàbá ní àwọn bá zoom in and zoom out àwọn bá yẹ pé àǹtí tó sọ pé àwọn fẹ́ fún mi 1 million rẹ̀ eléyìí ò ṣègbín. Bàbá ní mama òbò yẹn wá ó nípele mọ́ra wọn. Ẹ má bínú Muslim brothers and sisters mo rí nǹkan tó ń ṣe mashallah mi báyìí mashallah kí ló wá ṣe mi báyìí. Muslim brothers and sisters take your kissing bàbá ní gbìyànjú náà àwọn ti ẹ̀rọ kọ́ pé àwọn wá zoom in and zoom out obìnrin tó fẹ́ fún mi 1 million jọ yẹn rè kí náà wá bàbá láwọn àwọn bá pè sọ́nà àwọn kó fáwọn glasses àwọn bá wọ glasses yẹn àwọn zoom in and zoom out nǹkan ọmọbìnrin rè wọ́n ní nǹkan tó wá jẹ́ kó jẹ́ kàyéfì fáwọn wọ́n ní ṣe mọ́mọ́ bí labalábá ṣe máa ń rí abala obo ẹ̀ ò dáa ẹbí kébì ló lè sọ gbogbo ẹ̀ ṣe rí fún yín àti Ṣọlá àti Ṣẹ́gun tó yẹ dàbí àpótí fẹ̀jẹ̀ kò yẹ tó níyàwó Dublin. Àlùjọ náà sọ fún wa ẹ̀rí àlùjọ ya gbowó tó ya léwèrè dànù obìnrin ò ṣe é dó rárá èèyàn kan náà wúsù bí láì kí lè wá ṣe bí ẹ má bínú ó yẹ fi APC sétí ẹjẹ yìí Muslim tẹ̀ wọ́n mi ó yá excuse wa náà tí wọ́n tún ti ń sọ̀rọ̀ ẹ padà wá. mi robo tó ẹ mọ̀ òbò tó dàbí pépà tó dàbí ìwé abala bàbá ní òbò yẹn á fẹ́ ní tó abala mẹ́ta lápá lẹ́gbẹ̀gbẹ̀ méjèèjì àwọn
irú òbò àjọ̀nú wo lélẹ̀ mo ní bàbá kò ṣàjọ̀nú abuké ni òbò abuké bó ṣe máa ń rìn olórí burúkú kó tó lè sọ pé ó fẹ́ wá bùyà lọ fi òbò tí ìyá jù síta wọ̀n wá ìyá òjò òbò síta ìwọ olórí burúkú èèyàn kọ́ ní lọ́sàn Ramadan kí lẹ wá ṣe ń bí kí lẹ wá ṣe ń bí ó ní lọ́sàn Ramadan abẹ́ ẹ̀gbọ́n mi ìwọ ló fẹ́ ìwọ ló ó wá ń bọ́ tàǹsìn olófẹ́ mú àlùjò ó ní kúre olórí burúkú ọmọ ọ̀nkọ́ amóni bàbá mi ẹ má yẹ kó lórí burúkú ọmọ yìí tepo sáà láyín o eléyìí ó ṣe pé BJ wá parọ́ mọ́ o gbogbo ẹ̀ ló ní evidence o ọ̀nkọ́ amóni ẹ̀yin ló ń lò tó lóun máa fọlọ́pàá threatening àwọn èèyàn kan o ọ̀nkọ́ amóni ẹ̀ jìnnà sí o ẹ kàn wípé gbogbo bẹ ṣe lù tó ń dún fún yín ẹ kàn wípé ń lù sí ó ya ni olórí burúkú ọmọ ni ẹsẹ̀ òsì ni bàbá Kasali kò sẹ́ni tí ó mọ bàbá Kasali kan orí òkè Ìbàdàn kan ni ó dé ṣọ́ọ̀ṣì yẹn báyìí wọn gbúrò bàbá Kasali mọ́ ó kọ́kọ́ dánú ilé wọn rú Dọ́lápọ̀ sọ náà ìyá bàbá Kasali sọ ó ní what are you doing with my husband ó ní stay away from my husband ẹ lọ wo internet Dọ́lápọ̀ came out and said it ó ní kí ló ń ṣe pẹ̀lú ọkọ mi ó ní kí ló ń ṣe pẹ̀lú ọkọ mi Dọ́lápọ̀ very poor shanty ó ní stay away from my husband ó ní oko nation stay away from my àti yẹn ṣe live video táwo ni olórí burúkú ọmọ kò mọ́kọ̀ Facebook ni kò mọ́kọ̀ foolish kí ọmọ bàbá Kasali yẹn títí bàbá tí ò lójú ó tún ju owó sí ó tún ṣẹ́mọ̀ ó lọ kí wọn ní ṣọ́ọ̀ṣì wọn bó ṣe máa ń ṣe ni alóhùn gbèjà yín ẹ wá súnmọ́ tán ẹ wá ní kó wá kí yín lẹ́kọ̀ọ́ ṣé ń gbọ́ mi okay ó dẹ̀ dẹ́kọ̀ọ́ nìyẹn wọ́n fẹ́ gba hòtẹ́ẹ̀lì fún ó lóun fẹ́ sí hòtẹ́ẹ̀lì because ó ní bàbá Kasali kó wá ń gbà yẹn kó gbàdúrà fún ìtò wọn ti dílé ọmọ ẹ̀ pa gbogbo àwọn tó gbé wọn síta gbogbo àwọn tó ju òbò wọn síta nígbà yẹn lórí Snapchat ní London ṣé gbogbo yín ti rí fídíò ẹ̀ kan wọ́n lọ pé ògún lé lórí ni tán da ẹ̀jẹ̀ tán da wúwẹ̀ ọmọ yìí ti ṣe kagan torí ẹ̀ mo ṣe wọ̀nyí tẹ́ǹtẹ́lẹ̀ sí tẹ̀sán pé ń gbèjà ẹ̀ ọmọ yìí ti ṣe kagan ṣé ń gbọ́ mi bàbá Kasali bóde ṣe bọ̀ Esabod àti Kasali ń jàǹgbà yẹn ó wá ń gbèjà Kasali tó come for Esabod gan àwọn wá invite kó wá sí kó wá kí àwọn ó dẹ̀ dé kò nìyẹn wọ́n wá fẹ́ gba 5-star hotel fún olótì ó nínú ilé bàbá Kasali òun máa wà ó dàbí Dọ́lápọ̀ wá ká wọn ó lọ ń ṣe ọyàn aṣáàrí pé ìgbà tó máa padà kò ta sí Dọ́lápọ̀ mọ́ àwọn máa kí bàbá Kasali nìkan ìwọ tó yẹ pé àti Kasali àti ìyàwó ẹ̀ ló máa ń celebrate tẹ́lẹ̀ ó wá indirectly ó wá ń bú Dọ́lápọ̀ ó máa comfort Dọ́lápọ̀ àṣẹ lọ ìgbà tí Dọ́lápọ̀ máa wá sọ̀rọ̀ àṣẹ Dọ́lápọ̀ káwọn àti bàbá Kasali ibi tó ti lọ ṣe ọyàn fún bàbá Kasali Dọ́lápọ̀ sọ pé ó ti gbàgbé pé bàbá Kasali ò lójú ṣùgbọ́n bàbá Kasali lójú inú ṣé ń gbọ́ mi ọ̀nà dúró síwájú bàbá Kasali báyìí ló ṣe ọyàn fún báyìí ó wá mú ọwọ́ bàbá Kasali ó wá gbé sórí ọyàn ẹ̀ báyìí olórí burúkú tẹ bá dẹ̀ rọyàn ẹ̀ náà ọ̀nà kan lọ sọ́nà Mọ́kọ́lá ọ̀nà kan lọ sọ́nà pápá aláǹtóró ni ẹ ti rọyàn ẹ̀ rí ẹ lọ wò lórí TikTok is not showing Nàìjíríà yìí wà ní ẹ̀ Nàìjíríà ò ti show àwọn TikTok ń wò mí bí báyìí ṣé ń gbọ́ mi ìwò wò kò ṣe pọ́n parọ́ ọmọ ó wà lórí Telegram ó ń wẹ̀ lọ́wọ́ báyìí lónìí ṣọlá ṣóòrí olórí burúkú bí gbogbo ẹ̀ ṣe pín ìkíni ṣèbọ́yàn tèmi ló fún pa báyìí ṣèbọ́yàn tèmi lẹ́rí tó dúró sójú kan bí tiẹ̀ ṣe lọ ni ìkan lọ báyìí ẹ mọ kíyàn lẹ́sẹ̀ òsì méjì bẹ́ẹ̀ bọ́yàn ẹ̀ ṣe rí ni olórí burúkú ọmọ ló ṣe fẹ̀sìn mo ti pa olóṣì ọmọ òótọ́ ìyàwó bàbá Kasali bọ́ta wá sọ́nà ẹ jẹ́ ká lọ wo fídíò yẹn ó rí pé bàbá this way to Clayton this way to Gotin àbí kò yẹ yín Dọ́lápọ̀ ni when I got into the room, what I saw was disgusting. And I told her not to come to my church again. Not to come to our house again. Olórí burúkú ọmọ. Àwa bí pé ṣe bí bàbá Kasali ò lójú. Kí ló fi rí? Dọ́lápọ̀ ní inner eyes. Torí bàbá Kasali ojú wọn ti fọ́. Ó ní inner eyes ni bàbá fi wò. Ó wá mú ọwọ́ bàbá. Ó wá fi sórí ọyàn. Bàbá ẹ filẹ̀. Dọ́lápọ̀ ká wọn mọ́bẹ̀. Olórí burúkú ọmọ. Ọmọ òṣì. Ìyá ẹ lawọ́ kẹ́ fómi lò kẹ́yà lawọ́ kẹ́ fómi lò torí ẹ̀yin lẹ sọ di báyìí ọ̀nà àti kékeré la ti ń pẹ̀ka àrókò tó ẹ pẹ́ ti panupọ̀ tẹ́ ti sọ fún call a spade you see that I don't romance rubbish ìgbà tó lórí búkú jẹnẹjá pátá
tó lu gbogbo àwọn ọmọ ṣọ́ọ̀ṣì jìbìtì tí mo dẹ̀ ń tẹ̀lé the fact pé mo fẹ́ bọ́ta ń gbà yẹn ó pẹ̀lú nǹkan tí many people ṣe mú mi lọ́ta mo fẹ́ wá sọ̀rọ̀ Jenny Japata gbogbo wọn ní kí n má sọ Esabod náà pẹ̀lú àwọn tó ní kí n má sọ̀rọ̀ Jenny Japata nígbà yẹn and Esabod knows that Esabod gan confirm fún mi pé Jenny Japata àìmọye àwọn èèyàn tó ti gbọ́rọ̀ ìwà fóun Esabod gan ti kọ́kọ́ ṣe show fún Jenny Japata kí mi gan tó ṣe show fún ipò lè ní ó máa ń milk àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀yìn ipò kò ní agbára kankan but just because they came to her to fight their battle ó dẹ̀ bọ́ta ó dẹ̀ manipulate ọ̀rọ̀ yẹn you don't do that I don't support nonsense bí n ṣe support VDM lẹ́nu yẹn tí máa pé VDM ṣe nǹkan tí ò dá I will come out and cast him that is who I am I don't care you are my family but that is the big difference between my nǹkan tí Esabod ò ní nìyẹn Esabod I'm a protect I'm a promote nǹkan tí ò dá everybody knew Okete is evil ṣé kò ṣe fẹ́yìn gan ni but you are still covering her let me tell you nǹkan burúkú ìwà burúkú you can cover it for a long time